Mo kí wa o. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi o, mo kí gbogbo wa, mo kí wa o. Ibikíbi tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí, orí gbogbo wo ò ní burú. Àṣírí mà wá ń tú ni lọ́tùn-ún lósìn gbogbo ẹ̀kẹ́ukẹ́u. Rufai ti bọ́ síta ó ti rojọ́ o. Àṣírí ti tú gbogbo nǹkan tó ṣókùnkùn sí ìwọ àti èmi nípa situation Nigeria àti ọ̀rọ̀ Christian genocide tó wà lẹ́sìn, ó ti tú àṣírí síta. Àṣírí ti tú, gbangba ti dẹkùn, kedere ti padà bẹ̀ wò. Yorùbá, ẹ̀yin ìran mi, ẹ̀yin ìran káàárọ̀ ajíire, kí ni ọ̀nà àbáyọ sọ̀rọ̀ tó wà lẹ̀? Because mo rí wípé gbogbo situation tó wà lẹ̀, mo rí pé ilẹ̀ Yorùbá gbogbo everybody wà tutù. Gbogbo àwọn àgbààgbà tá a ẹsẹ̀ ti pé kí wọ́n sọ̀rọ̀ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, tọ́nà wọn ń tukọ̀ ilẹ̀ káàárọ̀ ojíire. Àwárí yín kẹrí kẹrọ́rọ̀ sọ ẹ̀ all of a sudden ohun yín kàn déédéé parẹ́ ni. Kò sí wàhálà. Gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fi bò àṣírí yín ti tú o. Rufai ti tú àṣírí yín. Torí àmọ̀ wípé gbogbo yín mọ̀ sí. Wá gbọ́ nǹkan tí Rufai sọ. Nasiru Rufai has been accused of wanting to set Nigeria on fire with his utterances. A chieftain of the All Progressives Congress in Plateau State, Samuel Kwamko, made the accusation after a video in which Rufai allegedly stated that he deceived Christians during the course of the electioneering campaigns, that the APC Muslim ticket was not for religious dominance, when in actual fact the tickets, both nationally and at the state level, were for Islamic dominance. In the video, which has since gone viral, Rufai is reported to have also said that the victory of Bola Ahmed Tinubu had silenced the Christian Association of Nigeria, adding that he will sustain an Islamic-dominated government for 20 years and unending, not only in Kaduna State, but in Nigeria at large. Kwamko, who is also a former national director of the Christian Association of Nigeria, while reacting to Rufai's comments, expressed disappointment at his classification of citizens of his state as them versus us, which to him meant that the former governor cannot be exonerated from the wanton killings, demolition of houses, and places of worship of Christians in Kaduna. Well, let's take a listen to a short clip of that video before we come back for a discussion. Duk da taron dangin da aka yi, duk da addini da aka yi amfani da shi, Allah ya ba Asiwaju nasara. Abinda muka samu muka yi a Kaduna yanzu an yi shi a ƙasa gaba daya. Babu wani makaryaci da zai zo ya ce, zai fito ya ce shi zai yi siyasa na Kiristanci ya ci zaɓe. Peter Obi ya yi ga inda yake. An yi maganin wannan, dole suka yi shuru. Tun da Asiwaju ya ci zaɓe kan tsit. To da haka ne za a samu zaman lafiya a ƙasar nan. To shi ma ka gani aka sake aka ƙara sai komi sai ya. Wallahi abinda muka yi kenan, kuma ni da wasu daga cikin mu a ganin mu mun gama aikin. Báwo la fọ́nà kan ó ṣe jáde mẹ́ẹ̀ sọ wípé ó fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist Gumi tó wọ́n bẹ̀ yìí bí bàbá yìí náà ṣe disturb Nàìjíríà nìyẹn, negotiate pẹ̀lú terrorist nítorí kíni? Ẹ jẹ́ bọ́dọ̀ lọ sọ gbọ́dọ̀ náà ìfẹ́ sọnù láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Àwọn sọ pé kí Amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wo l'Amẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀. Gumi fúnra ẹ̀ threat ni fún Nàìjíríà yìí. Èmi ò wá láti support èèyàn kankan, be it Muslim, be it Christian, lórí ọ̀rọ̀ genocide. Àwa jáde, there is no Christian genocide. They are killing Christians. As much bí wọ́n ṣe ń pa Christians, wọ́n ń pa Muslims náà. Even numbers the Mùsùlùmí tí wọ́n ti pa ó ju Christians lọ, but ìgbà táwọn dákẹ́. Nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń sìn pé wọ́n pa wá, ẹ wá dúró àwọn tí wọ́n pa ń Plateau. Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni Christian máa rule Nàìjíríà yìí. Ṣé ẹ̀ sí láyé? Kí ló rí sí fídíò yìí? So for a very long time ni wọ́n ti practice Muslim ticket ní Kaduna ní ọ̀dọ̀ Rufai tó jẹ́ sí wípé gbogbo Christian tó wà ń bẹ pátápátá wọ́n ti pa wọ́n mọ́lẹ̀, wọn ò lẹ́nu ọ̀rọ̀, wọn ò fún wọn post, wọn ò fún wọn ní anything. Wọ́n kàn render gbogbo wọn useless. Ẹ̀dẹ̀ ní kò sí Christian genocide.
Abẹ́yìn ò máa gbọ́ nǹkan tí Rufai sọ ni. Lára àwọn àṣírí tó tú láti ẹnu ẹ̀, ó ní what we successfully did in Kaduna, Muslim ticket, has now been replicated all over the country. Àbò fẹ́ sọ pé ò gbọ́ báyẹn. You see the reason why tó ṣe force Muslim ticket lé Bàbá Tinubu lọ́wọ́. Bàbá Tinubu dẹ̀ mọ̀ aim àti determination wọn people yìí lórí ọ̀rọ̀ Muslim ticket. But nítorí desperation wípé wọ́n ṣàfẹ́ jẹ president ṣá, wọn ò mind. Ẹ wá wo àtijọ́ tí Bàbá Tinubu ti become a president of Nigeria. Ìgbà wo gan lẹ́rí tí Bàbá Tinubu fìgbà kan enjoy as a president in Nigeria. Torí èmi ò rí pé wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Kò sí ìfọ̀kànbalẹ̀. Ogbó ti kúrò nínú ilé ni wọ́n bọ́ sínú ilé. Ṣógun láyé ni. Ṣógun láyé ni. Ẹ tún wá gbọ́mọ̀. Ó ní no liar will ever come out to play politics of Christianity and win election ever again. Tó jẹ́ sí wípé wọ́n ti yọ ọwọ́ gbogbo Christian láwo ọ̀rọ̀ pé wọ́n lead Nigeria politically and everything. Wọ́n ti yọ ọwọ́ wọn láwo. Wọ́n ti believe wípé Muslim ticket tí wọ́n fún Bàbá Tinubu ó ti finish gbogbo plan wọn láti Islamize Nigeria, láti sọ Nigeria the one faith, a secular, láti sọ the one religion country. Imagine. Ó ní never again. Ó tún pè àwọn Kristẹni ní liar. No liar will ever come out to play politics of Christianity. Ẹjọ́ ta ló ń parọ́ láàrin àwọn Mùsùlùmí àti Christian. No liar will ever come out to play politics of Christianity and win election ever again ní Nigeria. Ẹ̀dẹ̀ ní kò sí Christian genocide. Ó tún tẹ̀síwájú ó ní Peter Obi tried it and you can see where he is today. We have done the medicine for that one. Tó jẹ́ sí wípé wọ́n ti finish Peter Obi. Wọ́n ti render Peter Obi useless. Despite the fact wípé wọ́n force Peter Obi to become a Muslim. Àbò fẹ́ sọ fún mi wípé o mọ̀ wípé Peter Obi is an Islamic person now. Abdul Obi ló ń jẹ́ níbi tí desperation bá òun náà dé. Ṣèbó orí fídíò ní ìgbà ìtúnu àwẹ̀ torí tó ń bá wọn ṣínú tó jókòó tó jọ ń tọwọ́ bọnú ike. Ìwọ náà mọ̀ wípé gbogbo ẹ̀rọ bìṣì ni. Ibi tí ọ̀rọ̀ yẹn wá lédè ni wípé àní ẹ̀yin Southern leader yìí nǹkan ti ṣe yín, mẹ́wàá ti ṣe yín. Ẹ wá lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń sọ àwọn ọmọ lábẹ́ yín tẹ̀ ń sọ wá di ẹrú tẹ̀ ń jẹ́ káwọn Northern kọ́ máa ṣe bẹ́ẹ̀ ni wípé olórí méjì ju àwa lọ. Tó ṣe jẹ́ sí wípé kò wá sí agbára kankan lọ́wọ́ ẹ̀yin Southern leader bó ti ń wò ó mọ̀ àti kékeré àtàgbàlagbà yín. Tí ẹ bá ti lọ jẹ ìgbé ìdí àwọn Northern bí irú àwọn Rufai Sọ́tànà Sókótó àti gbogbo wọn. Politically ẹ lè achieve anything and condition tí àwọn yẹn bá ti gbé yín òun lẹ máa ń gbà. Kí ẹ̀ nípa life wa bóyá condition yẹn ó máa lẹ́yìn fáwa àbọ̀ ní wá lára. You have never cared about that. You only think about your own selfish interest. Egoistic people. Ṣé yín náà gbọ́? Ó ní wọ́n ti finish Peter Obi tó sọ pé dandan òun fẹ́ join. Ó ní kó wo ibi tí wọ́n finish ẹ̀ sí. Ó tún tẹ̀síwájú. Since Aṣíwájú won the election, Khan has been very silent. You see their plan? You see their aim? Wọ́n ní láti ìgbà tí Bàbá Tinubu tó ti gbé Muslim ticket tó ti ṣe abracadabra fún, tó ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí president. Wọ́n ní ó ti silent gbogbo àwọn Christian tó jẹ́ leaders or anything. Àwọn Khan leaders ìyẹn Christian Association of Nigeria ó ní wọ́n silent wọn one time ni wọ́n lẹ́nu ọ̀rọ̀ mọ́ everything. Pooh! Ẹ wá tún wá ń bú àwọn Christian leader pé wọ́n lọ ránṣẹ́ pé Trump ipe kó come to their aid. Àṣà ẹ̀yin àgbààgbà Christian yìí ẹ̀ dá o.
so nǹkan tó ní agbára tó báyìí ṣẹlẹ̀ nínú Nàìjíríà ẹ̀dẹ̀ lè sọ nínú chọ́ọ̀chì kẹ́ fi sínú ọ̀rọ̀ nínú sámọ̀ kẹ́ ta àwọn èèyàn yín jí ká lè mọ bá ṣe máa jí tá máa dìde sọ̀rọ̀ ara wa ṣé rò wípé ẹ̀yin kan leader yìí ẹ lè dáṣe ní ṣe rí ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró gbogbo yín tí ẹ sọ wípé one Nigeria is not negotiable ẹ̀yin ọmọ ìran Yorùbá how market is this your one Nigeria tó fẹ́ kúlé lórí so one Nigeria tí gbogbo yín fẹ́ kúlé lórí òun lélẹ́yìí níbi tó ti jẹ́ wípé muslim nìkan ló lẹ́nu ọ̀rọ̀ ẹni tí tó bá ṣe àṣegbé ni ẹ̀yin christian àṣẹ àti ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ mọ́ àṣẹ kò sí nǹkan kan mọ́ àṣẹ ó ti gbàgbára lọ́wọ́ yín àṣẹ ó ti rẹ́dà yín useless káàsà nǹkan ṣe ìwọ tó o bá jẹ́ christian nínú nàìjíríà ní wákàtí àti ọ̀wọ̀ tó bá ń gbọ́ fídíò yìí at your own peril ẹ̀mí ẹ̀ ò kant kò sí kankan tó kant nípa ẹ̀ nítorí wípé wọ́n ti gbàgbára lọ́wọ́ àwọn sórí dádì jíò ẹ̀ mọ́mí jíò ẹ̀ pásítọ̀ ẹ̀ gbogbo wọn tó rí tó rò wípé kíní gbogbo wọn náà mọ̀ títọ́ wọ́n ti gbàgbára lọ́wọ́ wọn ní agbára kankan kò sí kankan fún wọn mọ́nu nàìjíríà as a matter of fact gbogbo Christian association àti anybody being a Christian in Nigeria kò sí kankan fún yín mọ́ ẹ kàn wá ṣá ibẹ̀ yẹn nìyẹn ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. China àwọn náà tún ti dé o wọ́n ti gboko lóko o China tún ti gbalẹ̀ onílé o wọ́n lọ sásábẹ́ gọ́vnà ti ta ilẹ̀ àti property àwọn ọmọ Yorùbá wọ́n gbé lé China lọ́wọ́ wọ́n gbowó lọ́wọ́ wọn China ti gbalẹ̀ ẹ wá wo fídíò. gbogbo ní kòkó ṣe ti rí báyìí Ondo State láwa yó gbogbo kòkó ń bẹnu gbó Ondo State láwa ṣe ti rí ń ṣiṣẹ́ lọ́wọ́ ní bí 100 náà kó wá ti ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà àárọ̀ òní ni o wọ́n ti fa oko bí 20 acres ó ti lọ Ondo State láwa yó wọ́n ti fa gbogbo kòkó tán ṣe ti rí kòkó tí ń so àsóyawọ́ ṣe ti rí ọmọ kòkó kékeré àsóyawọ́ náà ń so ibi owó tí ń jáde rèé o wọ́n ti fa tán o ẹ ti parí Ondo State pátápátá báyìí o èmi ò kò sí nǹkan kan tá a fẹ́ mọ jẹ mọ́ báyìí ẹgbàáwọ̀ ẹ̀yin ìjọba ṣé èyí sì dáa ẹ̀yin náà sì bímọ ẹ ti tà fún China kí la fẹ́ mọ jẹ ẹ̀yin pípù yìí ẹ̀ ṣé dáa ẹ wónú kòkó rèé ẹ sì ń fa ẹ̀yin náà sì bímọ àtúbọ̀tán yóò ní dáa o ẹ gbà wá o ṣé ẹ ti rí wọ́n ti fa Ondo tán o èmi ò mọ tó kù tá a fẹ́ mọ jẹ o igbó lọ sálálú ni wọ́n ti fa gbogbo ẹ̀ tán o ṣé ẹ ti rí ìkan tún ní àwọn bíi 200 náà ń ṣiṣẹ́ papọ̀ tán ń fáko ṣé ẹ ti rí ibi tí kòkó ti ń jáde l'Ondo State rèé wọ́n ti fa gbogbo ẹ̀ tán o 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 kòkó wẹ́wẹ́ ti ń so àsóyawọ́ ṣé ẹ ti rí inú kòkó wẹ́wẹ́wẹ́ àsóyawọ́ ní so ibi owó tí ń jáde rẹ̀ nínú Ondo wọ́n ti fa gbogbo ẹ̀ tán o ṣé ẹ ti rí wọ́n ti fa gbó tán o wọ́n ti fa oko tán pátá wọ́n ti parí Ondo ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ̀yin ìjọba o kí lè fẹ́ bá ṣe yìí báyìí Ondo mọ̀ ti tán kí ló wá dé kí la ṣe ẹ torí di Ondo ibi tó wọ́n ti ń jáde fáwọn China àwọn òyìnbó wá jọba wa ẹ̀yin náà sì bímọ sódà ní ìsìrí ìbáyìí kí n dúná sí kó jóná láàyè ṣé ti rí bọ́ ṣe ń ti kòkó wó ṣé ti rí kòkó náà ń fáwọn o ṣé ti rí wàá dá wọn dúró wọn ò dúró wọn ti fákó tán o ṣé ti rí Ondo la wà yìí ẹ̀yin ìjọba ẹ dákun kí ẹ bá ṣe sí báyìí wọ́n mọ̀ ti fákó tán o ò mọ̀ dúró ojoojúmọ́ náà máa ń kó owó kíní wọlé ojoojúmọ́ náà ń fákó wọ́n ti parí Ondo ṣé ti rí wọ́n ti parí Ondo wọ́n ti fa Ondo tán ṣé ti rí wọn tiẹ̀ tó wá gbọ́ ẹ wọ́n lórí ibú èyí báyìí nísìn báyìí yóò tó mọ̀ tó fi kíní gbá mi ẹ ti rí báyìí wọ́n ti fa kó tán o ìmọ̀ tó kù tá a fẹ́ mọ̀ jẹ́ o ṣé ti rí báyìí ṣé ti rí lórí igbó tójú kankan wọ́n ti fa kó tán o wọ́n ti fa kó tán o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ
ẹ gbà wá o ẹ ti rí pòròtàná tí mo kó ìwọ́n ti fáwọn gbogbo Ondo State tán o ẹ wo kòkó bá ṣe ń wá kòkó ẹ wo bá ṣe ń wá kòkó gbogbo tọ́mọ èèyàn ti fi 20 ọdún dá tó ti fi 25 years dá tó ti jẹ̀yàjẹ̀yà tí ò lásọ méjì nú gbó wọ́n ti ń fa lónìí báyìí o. Gómìnà Ayédètiwa of Ondo State ti padà fàyè hàn àwọn ọmọ Ondo no wonder ká gbúrò kankan mọ́ l'Ondo State àfi bẹ́ẹ̀ ni wípé wọ́n ti minus Ondo State kúrò nínú map of Nigeria ó kú tẹ̀yìn ó kẹ̀ tẹ̀yìn kò sí kankan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọkàn déédéé gbàgbé yín nínú ayé náà ni àbẹ́yìn ọmọ Ondo State àgbọ̀n kankan látọ̀dọ̀ yín àgbọ̀n kankan Gómìnà Ayédètiwa l'Ondo ti fàyè òdì kejì hàn àwọn ọmọ Ondo ṣó rí fídíò yẹn ṣó rí bí oko kòkó ṣe lọ ṣọlálú gbogbo wa la mọ̀ wípé tó bá sọ̀rọ̀ nípa kókò àwọn Ondo State àwọn náà ní kòkó àwọn ni wọ́n ń produce ìdánra àwọn náà ń ṣe business tó ń mọ̀ nípa kinní yìí ẹ wá wo oko yẹn bó ṣe lọ ẹ wo kòkó yẹn bó ṣe so freshly ìkànnì yín o Gómìnà Ayédètiwa dá o dá ẹ̀sùn o ṣé nǹkan tẹ promise àwọn ọmọ Ondo State nígbà tẹ ẹ sáré tẹ fẹ́ sáré àsápajúdé tẹ fẹ́ para yín pẹ fẹ́ di gómìnà Ondo State ṣé nǹkan tẹ promise wọn pẹ fẹ́ wá ṣe fún wọn lélẹ̀ ṣe ra ayé yín ẹ̀yọ́ ọmọ Ondo State ṣe rí ayé yín rèé lóde ayé yín ẹ kò bàjẹ́ làṣà ayé yín ọmọ Ondo State ó padà wù mí ẹjọ́ ṣé wọ́n ti fògùn ra yín níyè níṣẹ́ ti dìdìrín ní ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nìbàdàn ṣe bẹ́ẹ̀ rí tí Mákindé tó lóun fẹ́ ṣe kínní tó máàkì 150 left 150 right ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn tán fọ́ sí gbòòrò báyìí ẹ̀yin Ondo State àtìgbà tó ti ṣe swearing fún Gómìnà Ayédètiwa ìjọ ní nǹkan ẹyọkọ ẹ bọ́ síta kẹ wá sọ fún wa kí ló dé táyé gbàgbé yín l'Ondo State kí ló dé tẹkú tẹyín tẹ kẹtẹ jára mọ́lẹ̀ tá àgbọn kankan látọ̀dọ̀ yín àfi nǹkan burúkú ẹ ti ẹ wá ọmọ Yorùbá ṣáyé ìyá ní ìran Yorùbá wá ni ṣé wọ́n ti gba òríjínà ayé lọ́wọ́ wa tó ti fún wa ní òdì kejì ayé ni torí ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ o kí ló dé tó jẹ́ pé gbogbo ìyà ló bá Yorùbá lára mu gan-an kí ló dé tí Yorùbá àsìkò yìí ayé ìyà ló dẹ̀ pé wá gan ni o ọ̀rọ̀ yìí ò fẹ́ yé anybody mọ́ o kò sí irú ìyà tí wọ́n fi jẹ yín nínú Nàìjíríà yẹn tí ò bá yín lára mu àbí kí n ṣe kúrò kí sọ pé mi ò ṣọmọ Yorùbá mọ́ nítorí ó ti ń ti èmi lójú báyìí ọlọ́mọdé àròjọ́ kúkẹ́ kí ló dé ó dẹ̀ páyé ìyànà pé fún ọmọ Yorùbá nínú Nàìjíríà lásìkò yìí nǹkan kan ti ń ṣẹlẹ̀ àwọn politician ti lọ tọwọ́ bọ̀ nǹkan kan wọ́n ti gba nǹkan kan on behalf of ọmọ Yorùbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò wá sí irú ìyà tó fi jọmọ Yorùbá tán lẹ́nu ọ̀rọ̀ tán lè sọ̀rọ̀ kò sí especially Ondo State tá a mọ̀ yín wípé ẹ kì í gba rádaràda ẹ kì í gba nọ́sẹ̀sì àtẹ̀kìtì all of a sudden everybody kàn wá become dìdìrìn tó ń jatọ́ lẹ́nu ẹ̀yin náà ẹ wo kò yí bẹ́ẹ̀ sìn ìkàlẹ̀ yìí ṣe nísìnyí o ẹjọ́ nǹkan ṣe China àwọn Chinese ṣé wọ́n lè dán irú kan yìí wò ní China àbọ̀ ọ̀mọ̀ wípé wọ́n dáko burúkú ní China wọn bí ìyá èèyàn kò séèyàn tó lè ṣerú nǹkan báyìí ní China kí ló dé ẹ̀ẹ̀kan tí ẹ̀rọ Gómìnà Ayédètiwa ẹni ègbé lẹ fẹ́ yá o tó bá jẹ́ pé lóòótọ́ ni fídíò yìí o àyíká nìyí o ó yẹ kẹ́ ẹ máa lọ ní títì kan máa lẹ convoy yín lókùúta pa ṣùgbọ́n ẹ ti fi oògùn rá iye wọn torí àwọn ọmọ Ondo State wọ́n wá ti dìdìrìn wọ́n wá gọ̀ débi wípé wọ́n datọ́ lẹ́nu báyìí kò wá sí nǹkan tí ò bá wọn lára mu kò sí action mọ́ abẹ́ ti di zombie ni ẹ wo kòkó ẹ wo gbogbo ẹ bó ṣe lọ ṣálálú ẹ wo bó ṣe tó green dànù ẹ wo bó ṣe so tó ṣe pọ̀npọ̀npọ̀npọ̀ tó so mọ́ kó dé dúró kó ráìpù kó ní nǹkan kan dẹ̀ lọ harvest ẹ̀ẹ́dẹ̀rọ ti owó tí wọ́n ná síbẹ̀ yẹn kàn imagine iye owó tó máa ná sí oko yẹn kàn imagine iye effort iṣẹ́ tí wọ́n máa ṣe kíkiní yẹn tó rí bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀rọ ní ìṣẹ́jú kan nígbà tẹ́ ti gbowó lọ́wọ́ China ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá ṣé ló yẹ ká kó gbogbo yín bọ́ síta bẹ́ẹ̀ ká lẹ̀yìn lóko pa ó yẹ ká lẹ̀yìn lóko pa ní ẹ wo nǹkan tí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ogun State tó fi wọ́n dá lára lógùn State kò sọ́nà kò sí nǹkan kan gbogbo ilẹ̀ pátá ni gọ́vnà Dàpọ̀ Abíọ́dún according to allegedly wọ́n náà ti tà fún China bí China ṣe ń wọlé onílé ló ń gbalẹ̀ onílẹ̀ ní Ogun State
àbí wọ́n ti ta ilẹ̀ Yorùbá fún China? Ẹ sọ fún wa, ẹ sọ fún wa, ẹ jẹ́ ká mọ̀. Ìgbà tó dé pé China ló dẹ́kun tó ń gba gbogbo ilẹ̀ nílẹ̀ Yorùbá nísìn, ẹ jẹ́ ká mọ̀. Fúlàní ń pa wọ́n, China ń gbalẹ̀. Ayé wo ló kù fẹ́yìn Yorùbá? Ìyà. Kí ló kù tó fi sílẹ̀ fún yín? Nothing. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dárákọwé ni mò ń jẹ́ ká pàdé níbi comment section. Ẹ̀yin ọmọ Oǹdó ṣé lóòótọ́ ni?